wá béèrè lọ́wọ́ mi àwọn BBC Yorùbá wọ́n ní ṣé mo láyà ẹ̀rí kankan pa mí ẹ gbọ́ ṣé odidi emperor ní láyà. àìnà ẹ̀yin náà rí bó ṣe ń lọ. ṣe rí nǹkan tí Yorùbá ń pè ní agodongbo òun ni wọ́n máa fi ń jókòó kékeré báyìí nù bíi àgékù igi ni wọ́n wá gé agodongbo wọ́n máa fi ń jókòó tó máa fẹ́ bára wọn sọ̀rọ̀ agodongbo nìyẹn. tọwọ́tọwọ́ kábíyèsí o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni káde ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. bí wọ́n ṣe ń kí alágbẹ̀dẹ wọ́n ní fẹ́ sá lọ alágbẹ̀dẹ àárọ̀ ẹjọ́ ẹ má tí ì rẹ́rìn emperor ò lè ṣí i. ẹ wo ìbéèrè yèmí kọ́ ní ìdáhùn ẹ̀ màá mú lọ fún àwọn ìjìrẹ́ òyìnlá kẹ́dùjọ bí ọba ọmọ àwọn ọmọ ní mú lọ fún lè pé kí ló bọ́ wa jẹun tí ò jẹ́ kí ni tí kò sanwó ìṣinṣin ni. kódà ìṣinṣin àtúmọ̀túmọ̀ ṣe wá sí báyìí ẹ̀ tí mọ̀ ẹ̀ tí já sí. Yorùbá máa sọ ìwé kan wá ní èpè la fi wo èpè èmi náà wà fòwe dá yín lóhùn wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe tọ́rọ̀ bá sọnù òwe là ó fi wá. tẹ bá lókun ó ya ọ̀sán àwọn oyè ọmọ burúkú torí bọ̀ àìmọ̀ sẹ́kọ̀ ọmọ orogun ó dé kó nà torí bọ̀ mí gbóná ẹ̀sọ́ bẹ́ẹ̀ fún ọmọ orogun ni kó nà lọ́mọ sẹ́kọ̀ tó bá rán ẹ̀ ń ṣe ẹrú fi dámọ́ jẹ́. Ọ̀yọ́ ni ó jẹ́ Ọ̀yọ́ fẹ́ràn àmàlà Ìbàdàn náà fẹ́ràn àmàlà Ìlá fẹ́ràn àmàlà Ògbómọ̀ṣọ́ fẹ́ràn àmàlà ọdún kan lẹ. àwọn ni àwọn ibì kan àjẹdọyọ ọbí. ẹkùn kan lámọ̀tẹ́kùn ẹkùn náà lẹkùn jẹ́. tí wọ́n bá kéèyàn pé àfọ̀n àgbo kó tó wọ̀ aláboyún náà máa ń kí bẹ́ẹ̀ tóbìnrin bá wà ní inú oyún wọn ní àgbo ìyá àgbo ọmọ àfọ̀n àgbo kó tó wọ̀ o bó jẹ́ pé wọn kì í sọ pé àgbo bàbá àmọ́ àwọn bàbá táwa ń lé ọlọ́run mọ̀ ṣàánú wa àmọ́ gbóhùn àwa náà o àmọ́ rí wa bá o.